àwọn Fúlàní darandaran Fulani Daran Daran wọ́n tún pa bàbá àgbẹ̀ kan lánàá o nílùú Ìbàdàn mà ti gbàlejò àfikọ́lọ̀ ọba Èdùmàrè kó wá ṣàánú wa báyìí o nílùú Ìbàdàn Ìdó local government area níṣẹ̀lẹ̀ àbàmì ti ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá yìí ni o lọ́jọ́ 11 oṣù kẹrin ọdún 2026 tá wà nù rẹ̀ nínú oṣù yìí náà ni ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ wọ́n ní àgbẹ̀ yìí ó wà nínú oko tòmátò níbi tó ti ń dáko tòmáàtì ẹ̀yin èèyàn wọ́n níbẹ̀ làwọn Fúlàní darandaran yìí ni wọ́n kà mọ́ ẹ wò ó àwọn Fúlàní ti ń dẹran kò kí ń ṣẹran nìkan ni wọ́n ń dà mọ́ báyìí o bẹ́ẹ̀ ni wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn sínú hílàhílo ọkàn àwọn èèyàn balẹ̀ mọ́ ní abúlé kan tí wọ́n ń pè ní Àṣà village ní Òkèládé ní Ìdó local government area nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn ẹ máa bá ń pín kínní káàkiri sẹ́ẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká ẹ máa bá yẹn bó káàkiri tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára tẹ́ ò bá gbàgbé Ìdó ìkan náà ni wọ́n ti pa màmá arúgbó kan o nínú oko ẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí tíròyìn ọ̀hún gbòde kan pé àwọn Fúlàní wọ́n dúnbù màmá yẹn pé wọ́n pa màmá yẹn nípa àfọnáfọnsu ẹ wò ó ẹ kọ́kọ́ bá ń ṣèyún lé níná èkejì ẹ̀wẹ̀ tẹ́ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn atiláwí àwọn Islamic terrorists àwọn bandits tí wọ́n petú ọwọ́ wọn ní Jọ́ọ̀sì nípínlẹ̀ Plateau ní kòpẹ́kòpẹ́ yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ káàkiri fún bí àpẹẹrẹ ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Èkó tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ mú àwọn ọmọ wọn tí ń bẹ ní Unijos nípínlẹ̀ Plateau University of Jos ẹ wo ọ̀gbẹ́ni kan tí wọ́n porúkọ ẹ̀ ní John Aruma Azi wọ́n ló ń bọ̀ láti iléèwé ni o ní Unijos ló ti ń bọ̀ tó ń darí padà lọ sí ìlú Kaduna níbi tó ti wá ó jẹ́ ohun tó ṣe ní láàánú wípé àwọn ajínigbé yìí àwọn bandit wọ́n tún ra kó o ẹ rí i pé fọ́nrán yẹn ti bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn káàkiri tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu tiẹ̀ bí wọ́n fẹ́ lu tiẹ̀ bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu bí ejò ẹ̀jẹ̀ ẹ wo igi gbàǹgbà tọ́gbẹ́ nìyẹn tó mú dání tó ń dáàbò lẹ́yìn ṣe rí bandit tó ń lù yẹn àṣírí rẹ̀ ti tú bẹ́ẹ̀ ni social media platform ẹ̀ gbàgàdà báyìí ni màá fi gbogbo ẹ̀ hàn yín nínú fọ́nrán ilé tí mo mú wáyé ẹ̀yin èèyàn mẹ́dà kan dábọ̀ ẹ̀ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtù wọn máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ti mọ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ bá ṣe ń wo fọ́nrán yẹn báyìí ni kẹ́ ṣe máa bá mi share ẹ máa share káàkiri sórí Facebook group lẹ́yìn wà ní ẹ bá ń share síbẹ̀ ẹ share sórí page yín ẹ share sórí Telegram ẹ share sórí WhatsApp gbogbo platform tẹ́ bá wà pátápátá ẹ máa pín káàkiri kó kan àwọn ọlọ́pàá lára kó kan àwọn agbófinró lára kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ kò ní jẹ́ kó lè rìn dáadáa. nǹkan kejì tí mo ń bẹ̀ yín fún ni pé bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán ẹ̀ kàn máa bá mi gbọ́wọ́lé like button yẹn bẹ́ẹ̀ bá ṣe ń like fídíò yìí làwọn Facebook àtàwọn YouTube wọ́n máa recommend fídíò yẹn dáadáa wọ́n ò jẹ́ kó rìn kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nǹkan ẹyọ kan tẹ̀lé ṣe fún wa náà nìyẹn because tí information wa ò bá máa rìn kó máa kà àwọn ìjọba lára kó máa kà àwọn tó yẹ kó kàn lára bí ẹni pé àṣìṣe ni ṣó ti ń yẹ yín báyẹn ó yá ẹ máa bá ń pín kínní ẹ báyẹn ẹ máa bó síáṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kí ẹ bá yẹn bó káàkiri tààràtààrà kó balẹ̀ tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì fi àkókò yín ṣòfò ẹ jẹ́ nǹkan sínú agbami ètò yìí kẹwàá gbọ́ kùnkùndùn ìròyìn eléyìí tí mo mú wá láàárọ̀ yìí ẹ wò mo bá yín gbé wá ní lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín torí pé kíni eléyìí ó kẹnu ó fẹnu bẹ́ẹ̀ náà ló tún lọ́ọ̀rìn tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí ni o níròyìn ọ̀ngbòde kan wípé àwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran wọ́n mà tún petú ọwọ́ wọn ẹ jẹ́ ká kọ́ gbóṣùbà káre fún Olúbàdàn tìlú Ìbàdàn kábíyèsí His Imperial Majesty Ọba Rasheed Ládọjà fún ìgbésẹ̀ kánmọ́kánmọ́ tí wọ́n tètè gbé lórí ọ̀rọ̀ yìí torí àwọn ni wọ́n jẹ́ kó ọ̀rọ̀ yìí kó sáré lójútùú ní kíákíá ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti gbé wípé wọ́n máa pa olóyè kan ní Ìdó local government area nílùú Ìbàdàn lábúlé kan tí wọ́n ń pè ní Àṣà village ní Òkèládé ní Ìdó local government ní abúlé yẹn wà wọ́n ní baálẹ̀ yìí ó jẹ́ ọmọ 47 years of age àgbẹ̀ ni bàbá yẹn ti ń dáko tòmátò
wọ́n nínú oko tòmátò ẹ̀ ló wà. Orúkọ bàbá yẹn ni Chief Mutairu Ọládòsù tó jẹ́ ọ̀tún balógun of Oluade Okelade land ní Ìdó local government area. Bàbá yẹn lọ sínú oko ẹ̀ lánàá òde yìí ni o tó lọ ń dáko. Níbi tó ti ń dáko lọ́wọ́ làwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran ni wọ́n yọ sí bàbá yìí wọ́n sì pa bàbá yẹn nípa àfọnáfọ̀sù. Ọ̀rọ̀ yẹn gbẹnu tán ẹ̀yin èèyàn imagine pé èèyàn wà lórílẹ̀‐èdè yìí tó rọ ń dáko tiẹ̀ jẹ́jẹ́ ó dáràn ó ṣe wàhálà ó tọwọ́ bọ gbùrú ó fa gbùrú lẹ́sẹ̀ gbùrú ó fa gbó ó lọ sínú oko ẹ̀ jẹ́jẹ́ títí ẹ̀ odidi olóyè àwọn Fúlàní kan tí wọ́n fìlú tiwọn sílẹ̀ tó ń wá sílẹ̀ Yorùbá ń bì tó wá ń sin màálù wọn jẹ́jẹ́ kàkà tó yẹ kí wọ́n dojú kọ màálù tó wọ́n wáyé wá sìn wọ́n ń wọnú oko lóko ọ̀pọ̀lọpọ̀ fún wọn láti rí táwọn Fúlàní darandaran yìí tí wọ́n máa fi màálù wọn tí wọ́n máa fi jẹ oko lóko ta ló tọ́rú ẹ̀ ta ló lè dẹ́rù nǹkan báyẹn wò nílẹ̀ Fúlàní tí wọ́n ní sáré fi nǹkan ṣe lójú ẹsẹ̀ àwọn Fúlàní wọ́n lò ó láyà wọ́n máa da màálù wọn káàkiri wọnú oko lóko wọ́n tún pa olóko ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tá a máa gbọ́ tó ṣẹlẹ̀ ní Ìdó local government area wípé àwọn Fúlàní pa àwọn èèyàn èèyàn eléyìí gbẹnu tán o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dangerous weapon àwọn ohun ìjà burúkú ni wọ́n kó dání nínú oko ẹ wò kó má kàn dàbẹ́ ni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀ ìwé ìròyìn Vanguard ló gbélé jáde ẹ jẹ́ n ka díẹ̀ fún yín bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yẹn ní ká bá mi láìkẹ́ o bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ kẹ́ máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa gbọ́ o wọ́n ní tension rises as suspected herdsmen kill farmer in Ibadan suspected herdsmen tílé ẹjọ́ ọba ti dẹ́nìkan lẹ́jọ́ pé apààyàn ni ọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti proclaim ẹnìyẹn pé apààyàn ni. wọ́n ní suspected Fulani herdsmen has allegedly killed a 47-year-old farmer in Asa village Okelade area of Ido local government area Oyo state while the Olubadan has summoned the police over the incident. wọ́n ní lọ́gán tí wọ́n ta Olúbàdàn tìlú Ìbàdàn Ọba Rasheed Ládọjà lólobó wípé wọ́n mà tún ti pààyàn nídò wọ́n ti pa olóyè kan o ní kíákíákíá báyìí ní kábíyèsí ló sáré pé commissioner of police tìlú Ìbàdàn táwọn náà sì jẹ́ wọn ní hò kódà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn èèyàn wọ́n ti mú ọ̀kan nínú àwọn ọ̀daràn yẹn bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń ṣe ìwádìí òfin tó tó tiwọn lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí láti rí dájú pé gbogbo àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ aburú ńlá yìí pé wọ́n identify gbogbo wọn. The victim identified as Chief Mutairu Ọládòsù Ọ̀tún Balógun of Oluade Okelade was reportedly murdered while working on his tomato farm. ṣé ń gbọ́ báyẹn? ó ń ṣiṣẹ́ ní oko tòmátì ẹ̀ lọ́wọ́ ni làwọn atiláwí ni wọ́n kà mọ́ bẹ́ẹ̀. According to the eyewitness, the suspected herders invaded the farm in large numbers and launched an unprovoked attack to the farmer. jẹ́jẹ́ ni bàbá yẹn wà nù oko tí wọ́n ń dáko tiẹ̀ wọ́n láwọn atiláwí wọ́n jáde ẹni tọ́rọ̀ ẹ̀ ṣojú rẹ̀ kòró ní sọ̀rọ̀ yìí o wọ́n jáde unprovoked bàbá àgbẹ̀ yẹn ò yọ wọ́n lẹ́nu kò pariwo mọ́ wọn kò ṣe wọ́n nǹkan kan láì jẹ́ pé ó ṣe nǹkan kan fún wọn torí Ọlọ́run wọ́n sì yàbò wọ́n sì pa bàbá yẹn nípakúpa. The deceased who was one of the farm with one of the daughters wọ́n ní bàbá yẹn wà nù oko pẹ̀lú ọmọbìnrin ẹ̀ was said to have been overpowered by the attackers who were armed with dangerous weapons. Confirming the incident, Oba Wahab Olabamiji the Okelade Okin stated that the attack was carried out by 3 suspected Fulani herdsmen. wọ́n láwọn Fulani mẹ́ta ni wọ́n yabo bàbá yẹn tí wọ́n sì yanjú bàbá yẹn wọ́n pa nípa fọ̀nàfọ̀nṣu. ilé ìgbẹ́nu tán yẹn mi ó lékenka bẹ́ẹ̀ náà ló pa ká sọ. ṣùgbọ́n ká gbóṣùbà káre fún Olúbàdàn tìlú Ìbàdàn fún ìgbésẹ̀ kánmọ́kánmọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí láti rí dájú pé wọ́n fojú àwọn aṣebi yìí wọ́n fojú wọn dánrin wọ́n ní wọ́n ti mú kan nínú wọn bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá ń ṣe ìwádìí òfin tó tó wọn lọ́wọ́ láti rí dájú pé wọ́n mú àwọn ẹlẹ́ tó kù. ẹ yẹ ká gbẹ̀yìn sẹ́gbẹ̀ẹ́ kan náà. ìkejì ẹ̀wẹ̀ ẹ̀yin èèyàn kọ́lọ̀ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ abàmì kó ṣẹlẹ̀ sí wa. ẹ wo fọ́nrán tẹ̀ ń wò nsàlẹ̀ yìí ẹ wo bó ṣe ń lu ọ̀gbẹ́ni yẹn John lórúkọ ẹ̀ John Aruma Asi
ẹ wo bó ṣe ń fi lílù ṣe ti ọ̀gbẹ́ni yìí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni eléyìí tó wá jẹ́ kàyéfì ń bẹ̀ ni pé igi tí wọ́n fi ń lu bọ̀bọ́ yìí kò kí ń ṣe igi lásán ẹ wo igi yẹn bó ṣe tó ó fẹ́ dàbí kùmọ̀ àwọn atiláwí tí ń jiyàn gbé gbowó lọ́wọ́ ẹni yìí ọ̀dájú abiyamọ ni wọ́n ìkà ẹ̀dá àfi bẹ́ẹ̀ ni pé ṣù ní ń gbénu wọn ẹ wá dúró igi tó gbé dání tó dẹ̀ ń jàmọ́ ẹni lẹ́ni tí wọ́n sì mọ̀ pé àwọn ó sì padà gba ransom káwọn tó yọ̀ǹda ẹ̀ wọ́n fẹ́ fi lílù bá tiẹ̀ jẹ́ wọ́n fẹ́ ba gbogbo part of his body wọ́n fẹ́ yanjú gbogbo ẹ̀ wọ́n fẹ́ pa kú sáyé kó tó di pé wọ́n yọ̀ǹda ẹ̀ fáwọn tó ní 30 million naira ni wọ́n ń béèrè fún kó tó di pé wọ́n yọ̀ǹda ẹ̀ àmọ́ wọ́n ti padà reduce owó yẹn sí 5 million naira báyìí tẹ́ ò bá gbàgbé ọ̀gbẹ́ni kọ́pà yẹn the same method the same tactics tí wọ́n ń lò fún kọ́pà yẹn náà ni wọ́n tún ń lò fọ́gbẹ́ni yìí báyìí ẹ̀yin náà ẹ wo bó ṣe ń lu ọmọ èèyàn lélẹ̀ tí wọ́n ń lù yín náà ẹ wo bó ṣe ń fi lílù ṣe títí ẹ̀ kí lóhun tó ṣẹlẹ̀ ibo ni wọ́n ti gbá a mú ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn atiláwí wọ́n sọsẹ́ nípínlẹ̀ Plateau pàápàá jùlọ ní Jos ẹ wo bó ṣe pa àwọn èèyàn lọ nípakúpa ní Angwarukuba ní kòpẹ́kòpẹ́ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sáàkókò tá a wà yìí tí wọ́n pa èèyàn bíi 28 àtìgbà yẹn nípínlẹ̀ Plateau pàápàá jùlọ Jos ló ti ń gbóná janjanjanjan. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti lọ ń bẹ̀rẹ̀ sí ní mú ọmọ wọn kúrò ní Unijos University of Jos. wọ́n ti ń mú torí pé kí ni Jos yóò fún yẹn lọ́kàn balẹ̀ mọ́ o. àwọn tó wà ń bẹ̀ báyìí nínú hílàhílo ni. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé gómìnà wọn gan ó ń forí pamọ́ sínú hámọ́ tàǹkì ni. ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ bẹ̀ àwọn gan forí pamọ́ sí airport ni. wọn tẹ́rù tí ń lọ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ gómìnà Caleb òun gan ò tẹ́rù tí ń lọ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó lọ síbẹ̀ lótìtọ́ àmọ́ inú amọ̀ tàǹkì ni bàbá forí pamọ́ sí o mélòó wá làwọn aráàlú tó ti fẹ̀mí wọn ṣòfò dànù yunifásitì ń bẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí lọ mú ọmọ wọn ń bẹ̀ kójú má rí bí báyìí nǹkan gbogbo ara lóògùn ẹ wọn lọ mú àwọn ọmọ wọn kúrò skul yẹn pé kó ń kó ń bẹ̀ kó má lọ forí kásá àwọn òbí tó ti ń tọ́ ọmọ wọn primary school tó ń secondary school ọmọdé yunifásitì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ni wọ́n ti fẹ́ kàwé tán ẹ wá ní kí wọ́n lajú wọn kalẹ̀ kíta lòbọ́ kò wọ́ bó ṣẹ̀yìn náà ń kọ́ ṣẹ̀yìn lọ́mọ́mọ́ yín àmọ́ ọ̀gbẹ́ni John Aruma Azi ó mà ṣèrìn láyé tó wà ọlọ́run má jẹ́ àṣìrìn lágbá ọlọ́ọ̀ba Èdùmàrè àtẹ̀yìn àtọmọ yín àtẹ̀mí fún alára mi níbi ta pẹ̀kadé tata gbòǹgbòdé àmà ní ṣìrìn ẹ bá ń ṣàmì àdúrà ànírìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà ọ̀gbẹ́ni ìṣìrìn o wọ́n ní lọ́gán tó kúrò ní Unijos tí ń padà lọ sílé ní Kaduna ẹ̀yin èèyàn ó bá bọ́ sọ́wọ́ àwọn bandit o àwọn terrorist wọ́n gbà á mú wọ́n gbé ìwọ́nú igbó lọ ẹ wá wo bó ṣe ń fi lílù ṣe tiẹ̀ léṣe ohun tó wá yà ní lẹ́nu pé ọ̀gbẹ́ni kan jáde ó ní pé ṣe rí bandit tẹ́ẹ̀rí tó ná yẹn ó lóun mọ̀ o kódà wọ́n ti jọ dòwò pọ̀ rí ó ní the same bandit yìí Musa Malia lórúkọ ẹ̀ kódà ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí ó ní TikTok account ẹ wo TikTok account yẹ òun lẹ́ ń wò tó ń flaunt oríṣiríṣi picture oríṣiríṣi mọ́tò tí ń flaunt owó ẹ lọ wo picture ẹ̀ Musa Malia ni ẹ lọ tẹ̀ sí orí TikTok Musa_Malia òun lẹ́ ń wò yẹn mo ti screen record ẹ̀ àwòrán bàbá yẹn lẹ́ ń wò yẹn ó ní bàbá yẹn ní TikTok account ó wá ní ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí o pé ó ti jí ẹ̀gbọ́n òun gbé pégbà tó jí ẹ̀gbọ́n òun gbé ó lóun fẹ́ gba 1.5 million naira ló sọ pé òun fẹ́ gbà kó tó di pé òun ó yọ̀ǹda ẹ̀gbọ́n òun àwòrán ẹ̀gbọ́n rẹ̀ lẹ́ ń wò yẹn kódà ó ní mọ́tò tí ń lo Corolla pé wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ kò kí ń ṣòun nìkan ni wọ́n jí gbé papọ̀ mọ́ mọ́tò ẹ̀ wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ bàbá yẹn wọ́n sì gbé wọnú gbó lọ ó ní lẹ́yìn ìgbà táwọn san 7.5 million yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n sì tún pa ẹ̀gbọ́n ẹ̀ àwọn ọ̀dájú abiyamọ nínú ayé yìí àwọn ọ̀dájú èèyàn lẹ́yìn ìgbà tẹ́ gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ẹ gba 7.5 million wọ́n san ransom for goodness sake wọ́n dẹ̀ tún pa á wọ́n ní ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí Musa yìí tó jẹ́ ọ̀kan nínú àwọn bandit yìí wọ́n ní Bauchi ní ìlú tó wà Bauchi ni kódà wọ́n ní Toro local government area ní bọ̀bọ́ yẹn ló ń gbé tẹ́lẹ̀ wọ́n níbi tó ti ń sọsẹ́ báyìí is about 5 kilometre away sí agbègbè kan ní Plateau ẹ rí i pé ìpínlẹ̀ Plateau ni bọ̀bọ́ yìí wà ní Jos
wọ́n níbi tí bàbá yẹn wà is about 5 kilometres away sí ìpínlẹ̀ Plateau. Ibẹ̀ ni wọ́n máa ń jí àwọn èèyàn gbé. Àwọn ọlọ́pàá iṣẹ́ wo lẹ́ ń ṣe náà torí Ọlọ́run? Ẹ̀yin èèyàn, àwọn ọlọ́pàá ilẹ̀ rí i pé kéèyàn má ti ṣe nǹkan kékeré báyìí wọ́n ti sáré lọ arrest ẹnìyẹn, wọ́n ti sáré track ẹ̀ down. Ọ̀gbẹ́ni kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tó sọ pé òun rí i pé wọ́n kó bandit wọ̀lú Àbújá kó òun rí kòrókòró báyìí ni. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọlọ́pàá wọ́n láwọn forensic kan máa play fọ́nrán ọlọ́pàá kan, alàgbà Sanusi lọ́lọ́pàá yẹn ó ń sọ̀rọ̀ pé òun náwọn forensic analysis investigator páwọn ní wọ́n bá wọn track ìbọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ online tó ń sọ pé àwọn bandit wọ̀lú Àbújá o, wọ́n ti gba Àbújá o, wọ́n ti ṣègbà, wọ́n ti ṣàwo o. kí n kọ́kọ́ play fọ́nrán ọlọ́pàá ìfún iná kẹ́kọ̀ọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ọlọ́pàá yìí ń sọ lẹ́nu. Tó bá yẹ pé lóòótọ́ àti lódodo làwọn ọlọ́pàá yìí ní àwọn equipment, àwọn forensic analysis tí wọ́n fi ń track àwọn content creator káàkiri, àwọn tó bá ti sọ̀rọ̀ àlùfàǹsá online tí wọ́n ń track wọn down tí wọ́n sì mú wọn. Kí ló ṣe wọ́n torí Ọlọ́run tí wọ́n lo the same method, the same forensic analysis láti lọ́ọ́ máa fi track àwọn bandit nínú igbó? As a matter of fact, ṣebí TikTok account bàbá bandit yẹn lélẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit láti rí tí gbogbo wọn ní TikTok account. Kí ló ṣe àwọn ọlọ́pàá yẹn tí wọ́n track content creator tí wọ́n lè lọ track bandit náà kó lọ mú wọn, kó arrest wọn, kó prosecute wọn? Ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu ọlọ́pàá yẹn, mò ń bọ̀, ẹ má yí kú mbẹ̀. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wọ̀. His name na Palm Joseph, 24 years old. Him go create one kind lie video where him dey talk say bandit don invade Abuja. So he say make people carry their car comot and make people wey wan come make dem no come o, say wahala dey Abuja o, terrorists don take over Abuja. As I get the video, I look the video. I say where be this for Abuja now? This place, it resemble Abuja at all? Okay, I call my people when they do investigation. Because me, I get forensic investigators. When we trace who go hide, they do like live video. And even a true yourself, we go still know who do am. If you hide yourself, we go dig you out. As I give them now, God can help us. That same yesterday when we see the video, we can't dig am. We can't see the person when in voice they talk for the video. We see the picture. Now so we follow am. As my people follow. As they follow am, God can help us. We go catch am for Buhari. One village there. As we catch am finish, we go ask am, wetin be the reason why you can't do this like live video? He say, he just do am because he won't get follower for TikTok. He won't get like. Maybe they like. Now we tell am say, na lie, you want to get like. If you won't get like, make you use true to get your like. But if you use lie, we go follow you, we go catch you anywhere you enter. So I beg, would they take this one, take advice on all these content creators? Police don't pass where una think. Police don't advance. If una hide, do video, we go follow in reverse order. Take catch una, bring una out, show una to public, and then we go carry una go court according to the law for Nigeria. So we una avoid them. We una no create fear for people's mind. If we not get anything to talk, we una tell us this matter no be small matter. To say terrorists don't invade Abuja, no be small matter be this o. No don't create fear. So please let us know. We una can't tell us. We go follow up. We go help everybody, and we go help ourselves. As it be so now, when I never catch una, now I dey beg. As I dey beg so, now be say I never catch the person. But if I can't catch the person, beg no day again. No, this one when I don't catch so, I go. Ẹ ti gbọ́ lẹ́nu ọlọ́pàá yẹn báyẹn, ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan tó ọlọ́pàá yẹn sọ. Táwọn ọlọ́pàá bá ní capacity tí wọ́n ní equipment lọ́wọ́ láti lè track content creator tó ní bandit wọ̀lú Àbújá, kí ló ṣe wọ́n torí Ọlọ́run tí wọ́n lè track àwọn bandit yìí náà? Ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit láti rí tí wọ́n ní social media platform tí wọ́n máa flaunt owó. Okay, fídíò tí wọ́n record fún ọ̀gbẹ́ni John ibàyí nínú igbó ṣebí wọ́n post ẹ̀ online. Kí ló ṣe àwọn ọlọ́pàá wa tí wọ́n lè lo forensic analysis wọn láti fi track page
tó kọ́kọ́ publish fídíò yìí ibì kan ṣáà ni wọ́n ti kọ́kọ́ rí fídíò yìí àwọn bandit ṣáà lórí rìkọ́ọ̀dù ẹ̀ náà post ẹ̀ sí online ẹni tí wọ́n tún fura sí báyìí pé òun ni bandit tó ń kó ẹgbàá bo bọ̀bọ̀ yẹn Musa Malia kí ló ṣe àwọn ọlọ́pàá wa tí wọ́n lè gbé ìgbésẹ̀ báwọn ọmọ ológun sì ni wọ́n ṣiṣẹ́ ẹni àbáwọn àjọ DSS kó ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ láti dájú pé wọ́n track down bọ̀bọ̀ yìí the same method tí wọ́n lò fún Abba bọ̀bọ̀ kọ́pà yẹn tí wọ́n padà release after so many months the same method yẹn ni wọ́n lò pẹ̀lú bọ̀bọ̀ John yìí báyìí mo ṣe gbé bọ̀bọ̀ yẹn gbà yẹn wọ́n fẹ́ fi lílù bá tiẹ̀ jẹ́ tí wọ́n ń jump lé láyà ẹ wo bó ṣe ń lu bọ̀bọ̀ ilé náà báyìí ṣáà ti wọ̀ lórílẹ̀‐èdè yìí báyìí ẹ̀yìn èèyàn orílẹ̀‐èdè ti wá léwu báyìí ohun tó fi lè mú àwọn US embassy tí gbogbo àwọn US tí ń ṣiṣẹ́ ní US embassy pátá tó ń kẹ́rù wọn tó ń padà lọ sórílẹ̀‐èdè wọn ẹ rí i pé wàhálà ti wà lórílẹ̀‐èdè yìí àfi k'Ọlọ́run bá Èdùmàrè kó ti bá wa dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin yẹn wá àìní jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ̀yin tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe sórí ìkànnì yìí ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí mi ń sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní ọmọ tàyín lólobó ní gbòògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí tó Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lẹ́gbẹ̀rà ńlẹ̀ Àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.